àṣírí tú o nípa àwọn tó wà nídìí ìjínigbé akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rù tí ń bá àwọn ajínigbé náà àti mọ àwọn ọmọ ẹgbẹ́ wọn ẹ̀ṣọ́ ààbò ilẹ̀ Nàìjíríà ni wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ o lọ́wọ́lọ́wọ́ yìí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni pé òye ti ń fojú hàn nípa ibi táwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn agbébọn jí gbé ní Yàwọ́tà àti Èsìẹ̀lẹ̀ ní oṣù kan ààbọ̀ sẹ́yìn báyìí àwọn ẹ̀ṣọ́ tó ń dọdẹ àwọn ajínigbé náà ni wọ́n sọ pé àwọn tí ń súnmọ́ ibi táwọn èèyàn náà àti àwọn ajínigbé náà wà báyìí o gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ ààbò ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ẹ̀kọ́ tí ń fi ojú múmu hàn o lẹ́yìn tí wọ́n ti mọ àwọn tó wà nídìí ìjínigbé náà àtàwọn alájọṣiṣẹ́pọ̀ wọn ìròyìn ní jìnnìjìnnì sì ti ń bá àwọn agbébọn náà bí ìròyìn ṣe sọ o kódà àwọn ẹ̀ṣọ́ ààbò sọ pé ìdààmú ti ń bá àwọn ajínigbé náà báyìí o tí àṣírí àwọn ọmọ ẹgbẹ́ wọn ti ń tú tí wọ́n sì rí i pé àwọn ẹ̀ṣọ́ ti mọ àwọn ibi tí àwọn ti ń ṣiṣẹ́ láabi yìí ẹ ó rántí pé láìpẹ́ yìí ni olórí ọmọ ogun orílẹ̀-èdè yìí ọ̀gágun Wahidi Saibu sọ pé àwọn tí ń súnmọ́ bèbè àṣeyọrí láti gba àwọn tó wà nígbèkùn ajínigbé náà sílẹ̀ o báwo wá ní àwọn ẹ̀ṣọ́ ààbò ṣe ń dọdẹ wọn ìyẹn àwọn ajínigbé náà gẹ́gẹ́ báwọn ẹ̀ṣọ́ ààbò gbogbo tó ń wọgbó pọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣe wí wọn kò déédéé mọ ojú òpó táwọn ajínigbé náà ń tọ̀ lójijì ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìtọpinpin abẹ́nú látọ̀dọ̀ àwọn DSS ló ṣokùnfà bí wọ́n ṣe mọ àwọn èèkàn nínú agbésùmọ̀mí yìí o lẹ́yìn tí wọ́n ti mọ àwọn onílù tó ń lù fún ìròmí àwọn amòòkùnṣèkà yìí wọ́n ní àwọn tí ń bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ báyìí o láti rí i pé àwọn mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí káàkiri orílẹ̀-èdè yìí ìgbésẹ̀ tuntun yìí ń wáyé láì tí ì pé ọ̀sẹ̀ méjì tí àwọn ẹ̀ṣọ́ kéde pé àwọn ti dí ojú òpó kan táwọn ajínigbé náà lè gbà sá lọ o wọ́n kéde nígbà náà pé àwọn tó fi kún báwọn ṣe ń ṣọ́ àwọn ibi tó ṣeéṣe káwọn ajínigbé náà máa farapamọ́ sí lágbègbè Igbó Ọba nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tó ṣeéṣe kí wọ́n kó àwọn tí wọ́n gbé pamọ́ náà sí ẹ̀rù tí ń bà àwọn ajínigbé náà ọkàn wọn ò balẹ̀ mọ́ o wọ́n sì ti fi hàn báyìí pé àwọn ṣetán láti fi àwọn ọmọ náà sílẹ̀ ẹnìkan nínú àwọn tó súnmọ́ àwọn ẹ̀ṣọ́ náà ló sọ bẹ́ẹ̀ o bákan náà ni ẹlòmíín ṣàlàyé pé àwọn DSS àtàwọn ológun kò fi àwọn ajínigbé yìí lọ́rùn sílẹ̀ wọ́n fẹ́ mọ ibùba wọn gẹ́lẹ́ èyí ni yóò mú kí wọ́n rí àwọn tó wà nígbèkùn náà gbà jáde láì farapa bó ṣe sọ o tẹ́ ò bá gbàgbé akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 ní àwọn ajínigbé náà gbé wọgbó lọ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí àwọn ilé ẹ̀kọ́ 3 tó wà ní Ahoro Èsìẹ̀lẹ̀ Yàwọ́tà àti Aláùsá l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n ti kó wọn lọ o ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí o ẹ ṣeun o bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.